Ẹ̀yin tèmi, part 2 Mandela mo mú wá fún yín o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nínú part 1 review pé mo máa mú part 2 wá fún yín. Part 2 mo mú wá fún yín. Mo lérò pé ẹ ti wo part 1 yẹn. Nínú part 2 yẹn máa rí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú eré. Ìfẹ́ yẹn tí bá ti wo part 1, eré yìí máa yé yín. Nínú eré yìí lẹ máa ti rí wípé inú ẹ̀dá jìn. Nínú eré yìí lẹ ti máa rí pé ẹni tá bá ṣoore fún, ibi náà fi máa ń san. Àìmọye èèyàn tí èèyàn ti ṣoore fún nígbà ìpọ́njú, ṣùgbọ́n at last Ọlọ́run wá ràn lọ́wọ́ tó jẹ pé wọ́n á make ẹ̀, but kí ló yẹ kó ṣe? Ibi làwọn míì máa fi ń ṣúyàn. Nínú eré yìí, mo sọ fún yín ní part 1 yẹn pé Ọdúnladé ò ná nínú owó ọmọ ẹ̀. But kí wá ni kókó? Kí ni ìdí tí Ọdúnladé ò fẹ́ fi ná nínú owó ọmọ ẹ̀ Daniel? Ẹ wo ìgbà tí ọmọ ẹ̀gbọ́n Daniel tó lọ bá Daniel láti kó ràn òun lọ́wọ́. Ẹ wo ìgbà tí Daniel ràn lọ́wọ́, tó fún lówó, tó dáná, tó jẹun. Later tí Ọdúnladé mọ̀ pé ọwọ́ Daniel ni ẹ̀gbọ́n ti lọ gbowó. Ẹ wo ibi tó ti ń gbé ẹ̀gbọ́n ṣépè pé tó bá tún lọ gbowó lọ́wọ́ Daniel. Ẹ lọ wò. Ẹ lọ wò. Ọdúnladé gbé ọmọbìnrin ṣépè wípé tó bá tún lọ gbowó lọ́wọ́ Daniel. Nínú eré yìí kan náà lẹ ti máa rí níbi tí ọ̀rẹ́ Daniel, tó jẹ́ pé Daniel ló bring ẹ̀ up láti inú gutter tó tún ṣẹ̀ níbi tó ti ń bà tí ẹ̀ jẹ́ lọ́dọ̀ Mandela gangan wípé gbogbo nǹkan tó ń ṣe fún Daniel kó fi í lẹ̀ kó padà máa ṣe fún òun. Meanwhile, kò dẹ̀ mọ nǹkan tó wà láàárín Daniel àti Mandela. Ẹ wo nǹkan tó end life ẹ̀. Tẹ bá lọ wò, ó máa yé yín, ẹ má jẹ sọ̀rọ̀ jù. Ẹ̀yin tèmi, ẹ wo ibi tí Tósìn ti ká boyfriend ẹ̀ mọ́ obìnrin míì. Ẹ wo tí Tósìn ṣe sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé kó gba gbogbo nǹkan tó ń rà fún bọ̀bọ́ yẹn, kó gbà pátápátá. Ẹ wo ibi tọ́rẹ́ ẹ̀ tí ń bọ́ aṣọ lọ́rùn ẹ̀, bọ́ bàtà, bọ́ ṣòkòtò, bọ́ everything. Ẹ̀yin tèmi, ẹ lọ wo eré Mandela yìí. Kò ń sọ̀rọ̀ ẹnu, ẹ lọ wò, ó máa yé yín. Ẹ wo ibi tí Tósìn ti ṣe tán o. Finally o, Tósìn ṣe tán o ní school o. Ẹ wo ibi tó ti fẹ́ lọ serve. Tí a ti ń advice ẹ pé Tósìn, ṣọmọ jẹ́jẹ́, má jà, má ṣe gbá, má ṣàwo. Ẹ̀yin tèmi, ẹ lọ wò. Nínú eré lẹ máa mọ̀ bóyá Tósìn ṣọmọ jẹ́jẹ́ àbí kò ṣọmọ jẹ́jẹ́ nígbà tó lọ serve. Tẹ bá wò, ó máa yé yín. Ẹ wo ibi tí Tósìn ti rí iṣẹ́ finally. Ẹ wo ibi tó ti jubilate. Ẹ wá wo ibi tí ìyá Tósìn àti Tósìn tí wọ́n ti ń ba ti Daniel jẹ́, tó ti ń gbé ti Daniel ṣépè, tó ti ń gbé Daniel ṣépè pé kò ní dáa fún Daniel. Ẹ̀yin ẹ̀dá, kí ló dé táwa ọmọ ẹ̀dá fi máa ń ṣe abáramúre jẹ? Táà kì í rántí àná, táà kì í rántí ẹni tó ti ṣe wá lóore rí tó dà pé a dé ibi tá a dé. Why táwa ọmọ ẹ̀dá fi máa ń ṣe bẹ́ẹ̀ yẹn? Nínú eré yìí, ẹ̀yin tèmi, ẹ lọ wò. Ẹ wo ibi tó ti ń gbé ṣépè. Nínú eré yìí kan náà lẹ ti máa rí ibi tí Mandela ti wá dá sẹ̀ríà fún Tósìn àti ìyá ẹ̀. Ẹ wo ibi tí Mandela ti pa Tósìn. Ẹkún lábiyamọ. Ọmọ tó ti ṣe tán o, finally o, tó ti rí iṣẹ́ o. Ẹ wo ibi tí Mandela ti wá dá sẹ̀ríà fún tó ti pa nítorí pé ó sọ̀rọ̀ Daniel láìda. But kí wá ni ìbáṣepọ̀ tó wà láàárín Daniel àti Mandela? Ẹ̀yin tèmi, mo ì máa mú part 3 wá fún yín. Ó ní part 3. Ṣé eré Mandela ó wà interesting gan? Mo fẹ́ kí ẹ lọ wò. Fẹ́yìn tẹ bá come across video mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi like. Ẹ ṣeun. Ẹ má worry, mo máa mú part 3 wá fún yín. Ẹ ṣé gan, ẹ má gbàgbé láti subscribe o. Thank you guys. Bye.